Hello everyone, welcome to Toyeen Talks. Welcome back to Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. If you're new here, we are so happy you find us. Please don't forget to like, subscribe and hit on the notification bell so you'll be notified for more upcoming videos. In the comment section, please note the regretful comments. Thanks for watching till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ó ga ọ eléyìí tún gbẹ́nu tán o, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí together. Ẹ gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ. Ẹ share thought yín nínú comment section. Ẹ ṣọ́ra o, ẹ ṣọ́ra. Mo torí ẹ̀ wá síbí ìlálẹ̀ wá bẹ̀ àwọn ọmọ Nàìjíríà ni. Nǹkan gbà mí lọ́wọ́ olùṣọ́ Ayọ̀délé Ọládìméjì Joshua, Celestial Church of Christ tó wà ní number 2 Olúmídé Banjoko Street ní Yétúndé Brown. Ẹ̀yin olólùfẹ́ ètò Àkàmàrà, in tí ẹ̀ ń gbọ́ yìí ẹ dákun in tá ti pè wọ́n jọ lọ́fíìsì wa fún ni o. Ẹ mọ̀ pé lórí ètò yìí àìsáré apá kan káfí kanlẹ̀ á ti pọ̀ tó á ti pò sí. Ṣùgbọ́n àdéhùn tá a jọ ṣe yẹ̀ ni o. Lórí kíni ìwé wà lọ́fíìsì wa wípé pásítọ̀ lórí òun ti gbà, òun ti gbọ́. Ṣùgbọ́n àìmú àdéhùn ṣẹ ló gbé lórí atẹ́gùn. Ẹ máa bọ́rọ̀ yín bọ̀ o. Because ó tẹ̀ ń lérí báyìí ni pé òun fún mi lọ́jọ́ méje, òun máa pa mí, òun máa pa ọmọ, òun máa pa ìyàwó mi. Lórí ilé mi, lórí ẹ̀tọ́ mi tó wà lọ́wọ́ ẹ̀. Bó ni ó ṣe, bó lẹ ṣe. Ní 2009 ni mo dé ọ̀dọ̀ olùṣọ́ Ayọ̀délé Ọládìméjì Joshua. Mo tẹ̀lé yàn lọ́bẹ̀ ni. So kí n tó mọ̀, olùṣọ́ Ayọ̀délé Ọládìméjì Joshua ti sọ fún mi pé kí n lọ rán sùtánà pé mo ní ìdá tí máa wá sí ṣọ́ọ̀ṣì torí àwọn ẹbí bàbá mi. Ìyá mi ṣe àjẹ́ ní ìyá mi. Bàbá mi oṣó ilé ìdílé bàbá mi, mo ní ìdá tí sá fún wọn. Bá ní nǹkan ọ̀tọ̀ ni mo bá wá sí ṣọ́ọ̀ṣì yìí, mi bá gbogbo eléyìí wà. Kí n tó dé ṣọ́ọ̀ṣì ilé tá ń sọ̀rọ̀ nípa èyí ó ti wà lọ́wọ́ mi, kò ń ṣe pé ìgbà tí mo dé ṣọ́ọ̀ṣì ni mo ṣe kọ́. So ìgbà tí máa dé bẹ̀ olùṣọ́ béèrè nǹkan kan lọ́wọ́ mi pé property wo ni mo ní, àwọn nǹkan kan wo ni mo ní, pé pẹ̀lú nǹkan táwọn ń rí nínú ẹ̀mí pé mo ní ìdá ti sọ àwọn nǹkan tí mo ní fáwọn. N bá sọ fún wọn pé mo nílé báyìí, mo nílé níbi báyìí. Ó ní nǹkan tó ń sọ leléyìí o. Gbogbo ibi tí mo lọ kọ́lé sí, àwọn àgbà ló wà ládùúgbò yẹn. Pé àwọn àgbàlagbà ni. Mo ní àwọn àgbàlagbà pé kò yé mi, mò ń gbọ́ Muslim ni mi, kò yé mi. Mo tẹ̀lé èèyàn wá bí ni. In fact, gbogbo nǹkan tẹ́ ń sọ is strange sí mi. So ṣá ni mo ní ìdá tí máa wá sí ṣọ́ọ̀ṣì ni o. Kí n tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, olùṣọ́ ti lọ rán sùtánà fún mi. Sùtánà tí mo kọ́ wọ̀ nínú ìjọ Sẹ̀lẹ̀, olùṣọ́ Ayọ̀délé Ọládìméjì Joshua ló fowó ara ẹ̀ rán fún mi. Kò yé mi. Mo dé ṣọ́ọ̀ṣì níjọ́ yẹn, ní kí n wá jọ Sunday kan, mo bá wọn tó ń ṣe service lọ́wọ́. Bó ṣe rí mi báyìí láti orí pẹpẹ ló bá jáde, ló ju sùtánà ẹ̀ fún mi pé kí n wọ̀ kán mú mi wọlé. Gbogbo nǹkan tó ń ṣe nínú ṣọ́ọ̀ṣì níjọ́ yẹn ó ń dàbí mírèkù lójú mi, kò yé mi. Mo ṣáà dúró sọ́wọ́ ẹ̀yìn. Wọ́n yẹ parí service lọ ní kí n tó lọ pé wọ́n máa ṣọ́nà fún mi, wọ́n máa ṣe àwọn nǹkan kan fún mi. Olùṣọ́ ṣáà ṣọ́nà yẹn, wọ́n sọ ọ̀rọ̀ tó sọ pọ̀, bí ìyá mi ṣe jẹ́ àjẹ́, bí bàbá mi ṣe jẹ́ oṣó, kí n má lọ sí ilé bàbá mi mọ́, kí n má lọ sí ọ̀dọ̀ mọ́mì mi mọ́, kí n má rí mọ́mì mi mọ́, pé because ó léwu. Mo ní olùṣọ́ tẹ́ bá wò mí dáadáa, ó dàbí kò ń ṣowó ni problem tí mo fi wá bí o. Ẹ ṣáà rí pé mo gbé mọ́tò wá, mọ́tò yẹn kò ń ṣe pé mo ya èmi ni mo ní, kò dẹ̀ ń ṣe mọ́tò kan tí mo ní leléyìí o. Kí n tó débì, èmi pẹ̀lú àwọn ìyá yìí ríra, èmi pẹ̀lú bàbá mi ríra, tí wọ́n dẹ̀ lè ṣe tí mọ́tò fi sọnù lọ́wọ́ mi tí mo dẹ̀ kọ́lé, tí mo wá dé ọ̀dọ̀ yín tẹ́ ní ó ní kí n má bá wọn ági o, pé nǹkan tóun rí kọjá ọgbọ́n orí òye mi, kí n sá fún àwọn tóun ní kí n sá fún. Kí n tó mọ̀, mo ti bẹ̀rẹ̀ sí ń lọ sí ìjọ yẹn. So ìjọ kan ló ṣàní àwọn ibi tí mo ní mo nílé sí yẹn pé máa ní ìdá ti mú àwọn débẹ̀, pé gbogbo ibi tí mo ní ilé sí kí n mú àwọn débẹ̀. Ilé di mélòó ń gbà yẹn? Mo ti kọ́lé méjì, ìkẹta ní ti èyí tẹ́ ń sọ. Ilé tí mo ń sọ tó wà lágbẹ̀dẹ yìí. Òun ni ilé kẹta tí mo ń kọ́ lọ lọ́wọ́, mo ti fẹ́ǹsì ẹ̀, mo ti gbé gate sí. Mo á ṣe foundation ẹ̀ sí ẹ̀yìn lórí ilẹ̀ yẹn. Mo ṣe sẹ́yìn 3 bedroom, mo ṣe sí ọwọ́ ẹ̀yìn. So mo fi space sílẹ̀ níwájú. Gbàtà máa ń rin gbogbo ìrìn yẹn mi pẹ̀lú olùṣọ́ ló bá sọ fún mi pé ṣe rí ilé àgbẹ̀dẹ yìí, pé wọ́n ti rí nǹkan kan mọ́lẹ̀ ń bẹ̀ fún mi. Tí n bá padà sórí ilẹ̀ yìí, màá ṣubú ṣá ni. Pé tí n bá máa lọ sí orí ilé tí mò ń tóun sọ̀rọ̀ ẹ̀, pé tí mo bá sọ fóun pé ó léwu o, a lè mi pẹ̀lú ẹ̀jọ́ ní wàhálà lórí ilẹ̀ yìí tẹ́lẹ̀ pé kíní kan bá ṣàlàyé fún mi. Pẹ̀lú ẹni yóò ní wàhálà kankan. Ẹni inú ń fẹ́ rà lọ́wọ́ mi ni pé
òun máa fún mi lówó á dẹ̀ tíjọ́ sọ̀rọ̀ pé kinní kan fine kò dẹ̀ fún mi lówó nìyẹn so kò sí wàhálà kankan lórí ẹ̀ àlọ́ ni ó ti lọ rí nǹkan mọ́bẹ̀ o kì í ṣọ́ra o tí n bá lọ bẹ̀ máa ṣubú máa ṣe gbá kí n tó mọ̀ ṣá mo ti kó gbogbo ẹrù mi sínú mọ́tò mo ti ń gbé ṣọ́ọ̀ṣì ẹ̀kọ̀ọ̀kan ni mo kọ̀ dẹ̀ ń wálé wá wo àwọn ọmọ mi. òun náà tí ó dàbí òun fẹ̀mí rí ìdí mi pé bí ọkàn bọ̀bọ̀ yóò fẹ́ sí nínú ìjọ yìí ló bá náà máa gbé mi lọ sọ́dọ̀ bàbá Ọ̀ṣọ́fà mo bí iná Ọ̀ṣọ́fà bàbá dáadáa ọmọ bàbá ni. ó mú mi lọ lóòótọ́ kò parọ́ ó gbé mi lọ sí Ìtàmì Oró bàbá mo bí iná ló gbé ọwọ́ lé mi lórí ṣẹ́rí gbà tí bàbá yẹn gbọ́ lé mi lórí ta lọ sí mẹ́ẹ̀kọ́ ta dé kò jẹ́ kí n dá òtún Ayọ̀délé mọ́ tó bá ní kí n lọ pa ìyá mi máa lọ pa. kábíyèsí Ọlọ́run. níbi tí mo wá bìlíìfù ẹ̀dẹ́ látàtà dé láti mẹ́kọ pé àìrọ́ tí bàbá mo bí iná fi lè gbọ́wọ́ lé mi lórí fúnra wọn. ìgbà tí mo dé láti ìmẹ̀kọ mo so bìlíìfù sẹ̀lẹ̀ gan mo ti wá ní interest nínú sẹ̀lẹ̀ ó ní ẹ̀mí Ọlọ́run ní èmi ni kí n jẹ bàbá akọni ṣọ́ọ̀ṣì yẹn ṣọ́ọ̀ṣì tiẹ̀ Akíìmù ẹsẹ̀kẹsẹ̀ tó sọ̀rọ̀ yẹn fún mi jọ yẹn n bá pè é pé olùṣọ́ ẹ má lọ síbẹ̀ o ẹ ra dúró bẹ́ẹ̀ kò yé mi mọ bó ṣe ń kọrin kò yé mi wá ìtẹ́fẹ́ fi mí ṣe àwọn ẹ̀mí Ọlọ́run ní o ẹ̀mí Ọlọ́run ní o ìjọ yẹn mo kàn dé ṣọ́ọ̀ṣì báyìí náà ni lónìí èmi ni bàbá akọrin yẹn ẹ̀mí Ọlọ́run ti stamp ẹ̀ pé so mo ní ìdá ti ṣe ìwúyè mo ní èwo tún ní ìwúyè pé ní Muslim máa ń gbọ́ tán bá ní wọ́n ń ṣe wòlímàt pé kìíní kan wọ́n tún máa ń ṣe wòlímàt ní inú ìjọ sẹ̀lẹ̀ ni ọ̀rọ̀gùn wọ́n ti dágbádá sí mi lọ́rùn kò ń ṣe oyè kékeré ló fún mi o ó ní mo ti di àgbà pẹpẹ tùdí ẹsẹ̀ pé pẹpẹ ni mo ń jókòó sí mi ò mọ fásitì mi mọ ṣáàtà kankan nu báyìí ó sọ mí dèrò pẹpẹ èmi náà ti máa ti dé máa wọ agbádá yẹn yẹ́lò báyìí ni màá kọ́ wọ ẹ mọ bọ́ ṣe máa ń wọ ugbó èmi náà máa wọ ugbó ẹ̀ máa gbé agbádá le ó ní bọ́ ṣe máa ń ó fi mí sí pẹpẹ ó dàbí ìgbà tóun náà ti wá ń wò pé kọ́mọ ẹ má dojú tì ó wá bẹ̀rẹ̀ sí ń pè mí pé bàbá òun máa kọ́ yín bọ́ ṣe ń gbẹ́sìn ó ṣàṣe gbogbo àwọn pátán yìí kò yé mi ó ní kí n má wọrí ìgbà tí ó ṣe gbogbo kinní ẹ̀ tán tó ṣe ló bá ní ìwé ilẹ̀ ibi ta lọ ní agric yẹn lágbẹ̀dẹ yẹn pé ìwé ibẹ̀ yẹn ń kọ́ mo ní wà lọ́wọ́ mi ó ní màá nídàá ti kó wá pé àwọn nídàá ti kó sí abẹ́ pẹpẹ fún àdúrà pé tóun bá ti parí iṣẹ́ yẹn ó ṣí gbogbo nǹkan tó máa lò ń jọ yẹn èmi náà ni mo tún kówó iṣẹ́ yẹn lẹ̀ àti 2000 ó ṣe gbogbo iṣẹ́ yẹn tán mò ń expect pé kó dá ìwé ilé mi padà fún mi mi ò rí kó dá ìwé ilé yẹn padà fún mi mi ò rí kí n tó mọ̀ ṣe láìsàn gbé mi dádì mi wà ní studio ìyá mi wà ní studio wọ́n ti bí mi mi ò sí kiri. ẹ̀yin olólùfẹ́ yìí rẹ̀ hàn. olùṣọ́fún rẹ̀ ti wá sí Kòròdú sí ọ́fíìsì àkàmàrà lẹ́ẹ̀mẹ́ta orí kẹta ó dẹ̀ tọwọ́ bọ̀wé ó gbà pé mi ni mo níbẹ̀ yẹn ó dẹ̀ tọwọ́ bọ̀wé ó ṣe undertaking tó sign fún àkàmàrà pé òun àgbègbè ilé yẹn wá òun á dẹ̀ mú mi lọ sí ilé yẹn. gbogbo àṣẹ mo ì má sọ̀rọ̀ ó yìn lérí àzàtẹ̀ ni pé òun fún mi lọ́jọ́ méje pé àtọmọ àtìyàwó òun fún wa lọ́jọ́ méje ọmọ ìjọ gbé ó gbé ilé dé church olùsọgbà lé ó gbé mọ́tò wọ̀dé church olùsọgbà mọ́tò lọ́wọ́ ẹ̀ ṣé scam ni. ètò lẹ́gbọ̀ yìí gbogbo ẹ̀ Celestials. ìjọ kan fúnra mi ni mo fúnra mi lọ gbéwèé lè yẹn fún mo yẹ gbéwèé yẹn fún tán báyìí láìsàn yìí kì mí mọ́lẹ̀ tó yẹ mo di ìgbálẹ̀ báyìí ó gbé mi pamọ́ sí church kò tún jẹ́ káwọn ẹbí mi rí mi. wà á ṣọ́ọ̀ṣì for almost be 4 months. ẹbí mi bá ti wá pé kí n rán ní mi ò sí ń bẹ̀ ó kàn discharge gbogbo wọn. tó stage kan àbúrò mi tó bí tẹ̀lé mi ló fagídí wá sí ṣọ́ọ̀ṣì níjọ́ kan pé òun gbọ́ pé ẹ̀gbọ́n wà ń bí iṣẹ́ ẹ bá mú ẹ̀gbọ́n ìjáde òun máa bá yín po wàhálà tó wá mú ọmọ yẹn lọ sẹ́yìn pé kó gbóhùn sílẹ̀ ó wà ń bí lóòótọ́ pé torí nǹkan tóun rí lòun ṣe ní kẹ́nìbọ̀dì máa wò. tó stage kan mo wà ń ṣọ́ọ̀ṣì yẹn mo ti rí òkú báyìí tí n bá jókòó báyìí kò ń ṣe àlá o mi ò sùn o màmá rí òkú tó ń tò lọ báyìí tó ń tò bá fúnra mi gan mọ̀ pé mo ti lọ mo rí tó ń tò lọ wájú bí tó ń tò padà yìí ó ní kí n má wọrí òun náà rí wọn kinní kan pé bìlí pé ìdẹ́ yìí ń béèrè lọ́wọ́ mi pé ibo ni mo ní property sí nínú position tí mo wà yẹn ọ̀sán kan òru kan làbúrò mi fi wá gbé mi kúrò ní ṣọ́ọ̀ṣì tó lùṣọ́ ọmọ mo sá kúrò ní ṣọ́ọ̀ṣì ni bọ ìwé ilé ti wà lọ́wọ́ ẹ̀ iye àwọn ẹbí bàbá mi tó ní kí n má lọ bá pé wọ́n máa pa mí wọ́n máa ṣe gbá wọ́n máa ibẹ̀ ni mo sá padà sí ibẹ̀ lọ gbé mi lọ. kí ló tó padà bẹ́ẹ̀. tí n bá máa kú kí n kú sọ́dọ̀ àwọn ẹbí mi kí n má kú sọ́dọ̀ Ayọ̀délé Ọládìméjì Joshua tí mo ní mọ̀ nǹkan tó máa fòkú mi ṣe tí mo mọ̀ nǹkan tí máa kú tó máa yọ lára mi jẹ́ n kú lọ kú sọ́dọ̀ àwọn ẹbí mi ni mo fi padà síbẹ̀ ibẹ̀ lọ ti tọ́jú mi tí mo fi wà báyìí. ìgbésẹ̀ wo ni àwọn ẹbí gbé lórí ẹ̀. àwọn ẹbí àwọn náà ló tọ́jú mi di mo wà yìí so wọ́n dẹ̀ ti pé ilé báyìí kò parọ́ tẹ bá pè é sìn kò ní parọ́ àná mi ni mo ní gbélẹ̀ àná òun lòun lọ parí ilé kan
ilé tí mo ti gbé dé window level tí mo ti fẹ́ǹsì mo ti gbé gate sí olùṣọ́ dẹ̀ lọ ra blọ́ọ̀kù lẹ́yìn mi ó lọ parí ibẹ̀ yẹn ó dẹ̀ lọ rúfẹ́ ó dẹ̀ gba tẹ́nàntì síbẹ̀ láì sọ fún mi gbogbo nǹkan tí mo kó dé ọ̀dọ̀ Ayọ̀délé Ọládìméjì Joshua gbogbo ẹ̀ ló gbà pátápátá lọ́ọ̀ ni àti jẹun di wàhálà àwọn èèyàn tí mo kó lọ bẹ̀ gan tó jẹ́ àwọn ọ̀rẹ́ mi tí mo tún introduce sí ó ti tún kọ̀yìn mi sí wọn àwọn èèyàn ò tún kí mi mọ́ àwọn èèyàn wà lọ́dọ̀ ẹ̀ báyìí èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí mo kó lọ síbẹ̀ wọn ò kí mi mọ́ báyìí mi mọ̀ nǹkan tó lùṣọ́ ti ṣe.